ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. Ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù ọ̀pẹ 2024. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù Bélú 2022. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìṣàkóso ara ẹni wa padà ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kìí ṣe ara Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni. Òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá jẹ́ orílẹ̀-èdè tí gbogbo àgbáyé ti mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ohun kan ṣoṣo tí ó kù ni pé kí àwọn agbésùmọ̀mí ajẹgàba kí wọ́n kúrò ní oríkò ilé ìṣàkóso wa, kí a lè bẹ̀rẹ̀ iṣẹ́ pátápátá, kí wọ́n sì kúrò ní gbogbo agbègbè igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ DRY, kí gbogbo ètò tó ń jẹ́ Nàìjíríà ó kúrò ní igun mẹ́rẹ̀ẹ̀rin DRY. Oríkò ilé ìṣàkóso wa ní ìjókòó àṣẹ wa, kí a bọ́ síbẹ̀ lókù. Àwọn tí wọn kìí ṣe ìlú, tí wọn kìí ṣe orílẹ̀-èdè, àwọn ni wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa. Orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Òun náà ni wọ́n ń pè ní Yorùbá Nation, Yorùbá Kingdom, Yorùbá Land, Yorùbá Country ní àtijọ́. Ó ti di DRY láti ọjọ́ 12 oṣù Igbe 2024. Ní báyìí, ó ti di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni láti sọ wípé òun fẹ́ gba Yorùbá Nation. Nítorí kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́, DRY nìkan ló wà. Gbogbo wọn ti wà lábẹ́ DRY. Ẹnikẹ́ni tó bá pe Yorùbá Nation láì pe DRY, ẹ̀ṣẹ̀ ni fúnrú ẹni bẹ́ẹ̀. Ohun yòówù kó pe orílẹ̀-èdè Yorùbá láì fi DRY sí, ọ̀ràn dídá ni o. Yálà ó fẹ́ sọ lọ́rọ̀ ni tàbí kọ lórin láì fi DRY sí. Ó ti di ọ̀ràn lábẹ́ òfin àgbáyé àti lábẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Mi ò mọ̀, kò sí níbẹ̀ o. Nítorí náà, ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè DRY, ó jẹ́ kí ó mọ̀ òun lára. Kó má pè ní orílẹ̀-èdè Yorùbá nìkan láì fi DRY sí. Ibikíbi tí a bá ti gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, kí ẹni náà mọ̀ wípé òun ti dáràn. Ìpínlẹ̀ àkọ́kọ́ IYP, kí ni ó bì wo? Èmi jù ẹ́, ìwọ ò tó mi. Owó ẹrú, jíjẹ gàba, ìforígbárí, kíkẹ̀yìn ọmọ Yorùbá síra, àìní ìrẹ́pọ̀, àìní ìfẹ́ ìran Yorùbá. Ìpìlẹ̀ kejì IYP, kí ni ó bì wó? Èmi jù ẹ́, ìwọ ò tó mi. Jíjẹ gàba, ìforígbárí, kíkẹ̀yìn ọmọ Yorùbá síra, àìní ìrẹ́pọ̀. Ìpìlẹ̀ kẹta IYP, pẹ̀lú àlàkalẹ̀ Olódùmarè fún IYP, DRY máa dúró títí òpin ayé pẹ̀lú oore ọ̀fẹ́ Olódùmarè nípasẹ̀ MUA. Kò sí èmi jù ẹ́, ìwọ ò tó mi. Yorùbá ni àkọ́kọ́ lẹ́yìn Ọlọ́run Olódùmarè. Ìdá IYP ni wá. Kò sí ìjẹgàba. Àǹfààní kan náà fún gbogbo IYP. Àparò kan ò ga jù kan lọ láàrin IYP. Ìrẹ́pọ̀, Yorùbá kan ṣoṣo, kò sí ìforígbárí, kò sí kíkẹ̀yìn ọmọ Yorùbá síra. Ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́.
orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kìí ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè ìṣàkóso ara ẹni, agbègbè àjogúnbá ìṣàkóso ara ẹni, yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn ń hùwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórílẹ̀ ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Olódùmarè, 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 Ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó, Ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó ní ìwáṣẹ̀, ẹ̀yin ni apá ńlá, Ọlọ́run tó pe màmá àti màmá sì jẹ́ akéèpè. Kò sí kan méjì lórí àwọn ajẹgúdújẹrẹ àwọn ẹni ìgbẹ́ni ìparun, àwọn ẹni òfò tó ní kọ̀nà táwọn aṣáájú fẹ́ gbé gbà lórí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run dá wa sí. Òun la fẹjú ẹ̀ wá sún Ọlọ́run gágo. Ọba tí ń jẹ́ mi ránṣẹ́ bẹ̀rẹ̀ tó tẹ̀lé Yorùbá dó bá mi dáná ya wọn. Ọba tí ń dàn pẹ̀lú ọwọ́ iná kí iná ọ̀run ó dàn kúrò lédè Yorùbá. Gbogbo àwọn tí à ń bá wí ó ní ẹni kẹta bá tó bá warùn kì á ti kìlọ̀ fáwọn wọ̀nyí. Àwọn agbésùmọ̀mí ìjọba Nàìjíríà tí ìgbẹ́lódé máa ta tiwa á ti kìlọ̀ fún pé kó kúrò lórílẹ̀‐èdè wa, ṣùgbọ́n wọ́n náà wọn ò ní gbọ́. Ó ní ẹni kẹta bá wí tó bá warùn kì ó ní yóò pa lójè láìsí àtúnṣe. Ọlọ́run àwọn ọ̀run, Ọlọ́run tó tẹ̀ bá dó àti bá àwọn èèyàn yìí wí wọ́n warùn kì ìfọ̀n tí kò débá látọ̀nà wọn. Olúwa tẹ́kọ̀ panimájẹ́, Ọlọ́run tó tẹ̀ bá tẹ́kọ̀ panimájẹ́. A pe gbogbo ẹ̀ tẹ́ ti jà lótìtọ́ lílẹ̀ Yorùbá. A pa àwọn tí wọ́n ti paná bí ìfọ̀nàfọ̀ṣù ẹ̀ dìde ẹgbẹ̀sọ́ lára wọn. Ọlọ́run ẹ̀sọ́ dìde ẹgbẹ̀sọ́ lára wọn. Gbogbo tí wọ́n fẹ́ kójọ́ lè bá kó dìbà tẹ̀ wọ́n lójú. Ìbàjẹ́ kó fi lé wọn ṣe bùgbé. Ìpa ẹ̀kẹ́ kó dé báyìí wọn lé àtọ̀nà wọn. Kó ṣòfò dànù. Ìwà wàlẹ̀ pàmáyà kó ṣẹ̀ṣẹ̀ àgbáyé. Ọlọ́run àwọn ọ̀run gbogbo àwọn tí ń gbọ́ ìṣubú àwọn aṣáájú wa. Tó náà wá aṣáájú kò ní worí kò wọ́n lọ ní ilẹ̀ Yorùbá. Bó ti kọ́ pọ̀ nípa àtàgbà tó àtàwọn olùdarí sí àtàwọn lọ́balọ́ba wọn àtàwọn ìjòyè wọn àti gbogbo àwọn elétí wọn. Bó ti kọ́ pọ̀ nípa àtàgbà tó àti àwọn àfa wọn àti ṣẹṣẹ wọn. Ọlọ́run ayérayé fi náà wọ́n dànù. Ìpa ẹ̀kẹ́ kò dé balẹ̀ wọn. Ìbànújẹ́ kò ṣubú lù wọ́n. Ìbànújẹ́ kò ṣubú lé àtọ̀nà wọn. Kọ́ parí máa yé wọn ní péje. Òfò lọ́ máa ṣekú. Ìlà àdàdà gbé wọn mi. Wọ́n ṣẹ̀ sàgbáyé. Ó ti rí bò ti dúbẹ̀. Ó ti rí bò ti dàṣẹ. Kò yí padà. Àṣẹ ti Èdùmàrè. Bẹ́ẹ̀ ni yóò rí. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ètò àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọ̀gọ̀ọ̀rọ̀ èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀ ní ìdojúkọ sí. Ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀ tàbí ìlànà fún bí nǹkan ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú kókó inú ìròyìn náà. Ìdí tí a fi ṣe ìgbàpadà. Lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni a máa gbé àṣà Yorùbá lárugẹ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Nínú ìrìn àjò wa sí òmìnira, ìgbésẹ̀ ìgbàpadà tí a ṣe jẹ́ pàtàkì fún àwọn ìdí tí màmá wa òrìṣà òmìnira ilẹ̀ Yorùbá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá olóyè Ìyáàfin ṣe àlàyé rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ tí wọ́n fi kí àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP nígbà àjọyọ̀ ọdún kejì ìfitónilétí gbígba ohun ìní wa padà ní ọjọ́ 18 oṣù Ọ̀pẹ 2024. Ṣé a rántí wípé ọjọ́ 18 oṣù Ọ̀pẹ 2022 ní a bẹ̀rẹ̀ ètò ìgbàpadà, èyí tí ó jẹ́ kíkọ ìwé sí gbogbo àwọn gómìnà Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá láti sọ fún wọn wípé
a ti di orílẹ̀-èdè olómìnira ti Yorùbá o, àti wípé a wá láti wá gba àwọn nǹkan tí ó jẹ́ tiwa gẹ́gẹ́ bí ilẹ̀, ọ́fíìsì, bárẹ́kè, pápákọ̀ òfurufú, bódè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó wà ní ilẹ̀ Yorùbá, nítorí pé wọ́n jẹ́ ti orílẹ̀-èdè olómìnira ti Yorùbá. Akitiyan tí màmá wa Mua kó nípa ìgbàpadà ilẹ̀ àti ohun ìní àjogúnbá ìran Yorùbá, iṣẹ́ takuntakun ni iṣẹ́ ìràpadà ọmọ aládé kúrò lóko ẹrú àwọn amúnisìn. Bí kò ṣe ọkàn akin, ìfọkànsìn àti ìjẹ́ olótìtọ́ màmá wa Mua ló ran ìrìn àjò òmìnira ilẹ̀ Yorùbá lọ́wọ́ láti rí ohun ìní wa gbà padà. Àìmọye orílẹ̀-èdè ní àgbáyé tó ti fẹ́ gba ohun ìní rẹ̀ padà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ṣùgbọ́n pàbó ni gbogbo akitiyan wọn já sí. Òrìṣà ìran Yorùbá Mua, ẹ ṣeun o. Ọ̀rọ̀ ìlanilọ́yẹ̀ màmá wa Mua jẹ́ ká mọ̀ pé ìdí tí àwa ọmọ IYP fi ṣe ìfitónilétí ìgbàpadà ní pé a kò sí ní ipò tí a wà tẹ́lẹ̀ mọ́ lórí ilẹ̀ wa kí àwọn òyìnbó amúnisìn tó dé. Nígbà tí àwọn amúnisìn dé, wọ́n bá wa ní orílẹ̀-èdè wa nínú ìṣàkóso ara ẹni tí à ń ṣe rere. Wọ́n wá bẹ̀rẹ̀ láti máa kó ohun àlùmọ́ọ́nì wa lọ sí ọ̀dọ̀ wọn. Olódùmarè fúnra ẹ̀ ló gbé ọmọ Yorùbá kúrò lóko ẹrú àwọn amúnisìn nípasẹ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olóyè Ìyáàfin. Níbo ni ọmọ Yorùbá kò bá fi ojú sí lọ́jọ́ tòní? Tí ìyá ìrọ̀rùn ló bá dé, ò bá gbé ìgbésẹ̀ akin lórí ìgbàpadà ilẹ̀ ọmọ aládé kúrò lọ́wọ́ àwọn ọ̀dájú, ìkà àti ajẹgàba amúnisìn tó so irun wájú pọ̀ mọ́ tìpàkọ́, tí wọ́n wá ń fi ìyà jẹ ọmọ Yorùbá nípasẹ̀ ìjẹgàba. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o, kí ó tó di pé wọ́n kúkú wá láti wá kó wa lẹ́rú. Lẹ́yìn náà ni wọ́n gba gbogbo ohun àlùmọ́ọ́nì náà. Nígbà tí wọ́n wá sí orí ilẹ̀ wa, wọ́n wá gbé ìjọba wọn lé wa lórí. Wọ́n sì fi ètò àti ìlànà tí wọ́n ṣe pàṣípààrọ̀ fún wa. Ṣé wọ́n kúkú ti sọ ọ́ tẹ́lẹ̀? Ọ̀gbẹ́ni Macaulay Gẹ̀ẹ́sì tí ó jẹ́ amúnisìn fúnra rẹ̀ ti sọ wípé kí wọ́n ṣe pàṣípààrọ̀ gbogbo ohun tí ó jẹ́ tiwa, kí wọ́n gbé tiwọn tí kò dára tó tiwa kí wọ́n gbélé wa lọ́wọ́. Wọ́n gba èdè, àṣà àti ìṣe pẹ̀lú àwọn ohun ìdánimọ̀ wa mìíràn, tí wọ́n sì tún pe ilẹ̀ wa ní tiwọn torí wọ́n ti mú wa sìn bí ẹrú. Èyí nìyí tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní orí ilẹ̀ wa kò sí ní ìkáwọ́ wa. Ìdí nìyí tí a ní láti fi gbà á padà. Ètò ìmúnilẹ́rú yìí ló fà á tí a kò fi ní ẹnu ọ̀rọ̀ lórí ilẹ̀ wa mọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ibẹ̀ ni a wà, ṣùgbọ́n a wá dàbí àjòjì lórí ilẹ̀ àwọn baba ńlá wa. Àwọn amúnisìn mọ agbára tó wà nínú èdè, àṣà wa. Ìdí nìyẹn tí wọ́n fi gba gbogbo àwọn ohun àlùmọ́ọ́nì wa àti èdè wa kúrò lẹ́nu wa. Wọ́n gba àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa kúrò lọ́wọ́ wa. Wọ́n wá gbé pàǹdà lé wa lọ́wọ́. Wọ́n gbé èdè wọn lé wa lórí. Àìmọye ní ọmọ Yorùbá tí wọn kò gbọ́ èdè abínibí rẹ̀ mọ́, àfi èdè ẹrú yìí ṣá. Wọ́n gba aṣọ wa tó jẹ́ lára àṣà wa kúrò lọ́rùn wa. Wọ́n bọ́ tiwọn sí wa lọ́rùn. Ooru mú, òtútù mú, kóòtù àti okùn ìṣáà ni. Wọ́n gba agbára lórí ìṣàkóso ilẹ̀ wa kúrò lọ́wọ́ wa, lọ́wọ́ àwa ìran ọmọ aládé. Ó mà ṣe o. Ṣé ó ń yé wa? Torí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni a ti wà ní orí ilẹ̀ wa tí a kò sì ní àkóso lórí ilẹ̀ wa. A kò ní àkóso lórí ìgbé ayé wa. Ṣùgbọ́n nísìnyí tí ó jẹ́ wípé a ti ṣe ìkéde òmìnira, a ní láti wá sọ fún àwọn gómìnà Nàìjíríà tó wà ní ilẹ̀ wa wípé a fẹ́ gba àkóso padà lórí gbogbo nǹkan tí ó jẹ́ tiwa ní ilẹ̀ wa. Màmá wa Mua tẹ̀síwájú pé ní báyìí a wá ti padà sí ilẹ̀ wa, sí ipò wa bí a ṣe wà tẹ́lẹ̀ àti ní orílẹ̀-èdè wa, òmìnira wa àti ìṣàkóso ara ẹni kí àwọn amúnisìn tó dé. Ìdí rèé tí a ní láti ṣe ìgbàpadà. Ọlọ́run ló bá wa rin ìrìn àjò náà tó ti bá wa ṣe ní àṣepé. Ó fi rú àwọn ìkà agbésùmọ̀mí Nàìjíríà lójú.
odindi ọdún kan ni wọ́n fi kọ̀ láti gbé ìgbésẹ̀ lórí ìwé ìfitónilétí ìgbàpadà tí a kọ sí wọn nítorí ìjọra ẹni lójú àti ìgbéraga ọkàn wọn. Bóyá wọ́n ń rò wípé kí ló ń ṣe àwọn eléyìí, wọn ò mọ̀ wípé ọ̀nà òfin ni à ń tọ̀. A fún wọn ní ìwé pé a fẹ́ gba nǹkan wa padà. Wọ́n buwọ́lù wípé àwọn rí gbà o, ṣùgbọ́n wọn ò fèsì títí ọdún kan fi kọjá lọ. Ìpè ọdún kan kọjá lọ sì ní ìtumọ̀ lábẹ́ òfin. Èyí tí ó túmọ̀ sí wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí mọ́ nígbà tí ọdún kan ti kọjá tí wọn ò fèsì. Ṣé a mọ̀ wípé Olódùmarè ló ń tukọ̀ òmìnira ilẹ̀ Yorùbá? Lára ìdí nìyí tí ó fi kùn àwọn ọ̀tá lóorun. Wọn ò bìkítà nípa ìwé ìgbàpadà tí ọmọ Yorùbá kọ sí àwọn aṣojú amúnisìn. Tí Olódùmarè bá ń ṣe nǹkan, kò sí kó má fi àyè ọpẹ́ sílẹ̀ fún àwa ọmọ rẹ̀. Ọdún méjì ti pé lẹ́yìn ìfitónilétí ìgbàpadà wa, MOA ìyá òmìnira wa sọ pé ìtúsílẹ̀ wa ti fi ìdí múlẹ̀ tí kò ṣeé yẹ̀. Gbogbo ìjẹgàba àwọn agbésùnmọ̀mí Nàìjíríà ni wọ́n máa fi ojú ba ilé-ẹjọ́ àgbáyé láti jìyà ẹ̀sùn náà. Bí àwọn tí ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní àwọn orílẹ̀-èdè mìíràn ní àgbáyé, kò sí ọ̀nà àbáyọ fún wọn torí kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Òmìnira ilẹ̀ Yorùbá kò ṣeé gàn, kò ṣeé dìtẹ̀ mọ́ rárá. Bẹ́ẹ̀ ni kò ṣeé bì wó títí láé. Gbogbo àwọn ajẹgàba, àwọn alétílápá, ọ̀dájú tó fipá dúró sórí ilẹ̀ wa, gbogbo wọn ni wọ́n máa kúrò láìpẹ́ yìí tí wọ́n sì máa rí ìjìyà. Àjẹkún ìyà òun ni gbogbo wọn máa jẹ. Àwọn tó rán wọn níṣẹ́ pàápàá wọ́n máa sọ pé àwọn ò dá wọn mọ̀, bẹ́ẹ̀ ni àwọn ò rán wọn níṣẹ́ kọ̀ọ̀kan rárá. Eléyìí jẹ́ ohun pàtàkì wípé kí a mọ ìdí tí a fi ṣe ìgbàpadà. A kàn lè lọ kí a máa ṣe bó ṣe wù wá láì fi tó wọn létí. Màmá wa MOA àti ẹ̀fẹ̀ tún sọ fún wa wípé ìgbàpadà yìí, ìfitónilétí ìgbàpadà yìí, ohun gangan ni ó jẹ́ ìkéde òmìnira tí kì bá ṣe pé a kàn fẹ́ ṣe ti ọmọlúàbí la fi kọ́kọ́ ṣe ìkéde òmìnira. Bí kì bá ṣe bẹ́ẹ̀ ni ìfitónilétí ìgbàpadà yìí nìkan ni ohun tí a nílò àti ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń jáde lára àwọn mìíràn, ìgbàpadà yìí nìkan ni wọ́n ń ṣe tí ó sì já sí ìkéde òmìnira wọn. Ṣùgbọ́n bí ọmọlúwàbí tí a jẹ́, àti wípé ó pẹ́ tí wọ́n ti so irun iwájú pọ̀ mọ́ ti ìpàkọ́, a fẹ́ ṣe ní ìpele sí ìpele, ìpele sí ìpele kó má rújú rárá. Ìdí nìyẹn tí a fi kọ́kọ́ ṣe ìbuwọ́lùwé petition. Lẹ́yìn yẹn a wá ṣe ìkéde òmìnira. Lẹ́yìn yẹn ni a ṣẹ̀ wá fún wọn ní ìfitónilétí, lẹ́tà ìfitónilétí ìgbàpadà wípé a fẹ́ gba nǹkan wa padà. Tí kì bá ṣe ti ọmọlúàbí tí a ṣe ni, tí Ọlọ́run dá wa ní ọmọlúàbí, ìfitónilétí ìgbàpadà yìí nìkan, òun nìkan ni a nílò àti ṣe. A sì nílò àti ṣe kí àkóso ilẹ̀ wa, àkóso ohun àmúṣọrọ̀ wa, àkóso ìgbé ayé wa kí ó lè padà sí wa lọ́wọ́. Torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn amúnisìn ti dé, a kà wà lórí ilẹ̀ wa láì ní àkóso. Ṣùgbọ́n nísìnyí a ti wá kọ ìwé ìfitónilétí ìgbàpadà wípé a gba nǹkan wa padà o. Ó sì wà lọ́wọ́ wọn ọdún kan kọjá, ìyẹn di wàhálà sí wọn lọ́rùn, àwa ti bọ́ nìyẹn. Ìtorí èyí ni màmá wa ṣe sọ wípé a ní láti mọ ìdí tí a fi ṣe ìgbàpadà ohun ìní wa. Ọlọ́run Olódùmarè tí ó bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù Bélú 2022 nípasẹ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olóyè ìyáàfin tí Olódùmarè lò láti gba ìran Yorùbá kúrò nínú ìparun. Iṣẹ́ tí Olódùmarè ṣe fún àwa ọmọ aládé àṣepé ni. Ìṣàkóso orílẹ̀-èdè wa láti gbà padà kúrò lọ́wọ́ àwọn ọ̀dájú fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ Yorùbá. Ìran mi kò ní parun ní màmá wa ìyá ìrọ̀rùn ló bá dé. MOA máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n sì rí dájú pé ilẹ̀ Yorùbá jáde kúrò lóko ìparun. Ọpẹ́lọpẹ́ Olódùmarè tó wípé ní déédé ìgbà yìí àti ní déédé àsìkò yìí ni kí ìran Yorùbá padà sílé
tó wá gbé olùrànlọ́wọ́ dìde fún wa pẹ̀lú àlàkalẹ̀ ètò tó kún fún oríṣiríṣi ìgbádùn àti láti dá wa padà sí orísun wa. Nísinsìnyí tí ìran Yorùbá ti rí ògo rẹ̀ gbà padà, ọmọ aládé máa ní ọjọ́ ọ̀la lágbára Olódùmarè. Ìdánilójú sì ni èyí wípé àwọn àlàkalẹ̀ ètò tí Olódùmarè gbé fún màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olóyè ìyáàfin, fún ìgbáyégbádùn àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ni àwa ọmọ aládé a ní agbára lórí ìṣàkóso orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY, tí inú gbogbo IYP á dùn láti ìgbà dé ìgbà títí láéláé. Ìgbà ọ̀tun ti wọlé dé fún àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP, ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ní kété tí àwọn ìlú agbésùmọ̀mí Nàìjíríà tí kò jẹ́ ìlú pàápàá tí kò sì jẹ́ orílẹ̀-èdè tí ó jẹ́ ètò amúnisìn lásánlàsàn, òtúbáńtẹ́ tí kò ní gbòǹgbò, ní kété tí àwọn wọ̀nyí tí wọ́n fipá jẹ gàba lórí ilẹ̀ wa bá ti kúrò pẹ̀lú ìtìjú àti àbùkù, ní àìpẹ́ ní àìjìnà lágbára Olódùmarè, òun ni ohun gbogbo yóò gba àyípadà ọ̀tun, bẹ̀rẹ̀ láti ìwà wa, ìjẹun wa àti ìgbésí ayé wa lápapọ̀. Nítorí wípé gbogbo ìjẹgàba wọ̀nyí yóò kúrò, a ó wà ní ààyè ara wa, ìṣàkóso wa wọ́n á ti wà nínú ilé oríkò ìṣàkóso káàkiri ìpínlẹ̀ wa méjèèje ní Democratic Republic of the Yorùbá, ní ìpínlẹ̀ Ògùn, ní ìpínlẹ̀ Èkó, ní ìpínlẹ̀ Ìbàdàn, ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní ìpínlẹ̀ Oǹdó, ní ìpínlẹ̀ Èkìtì, ní ìpínlẹ̀ ìṣàkóso Ọ̀yọ́ ti àtijọ́ Old Ọ̀yọ́ Empire. Káàkiri ilẹ̀ Yorùbá ni a ó wà ní ìṣàkóso tààrà lórí ohun gbogbo tí ò sí ìjẹgàba kankan. Ìgbé ayé tí kò tọ́ sí ọmọ aládé máa dópin, kí wọ́n ṣiṣẹ́ bí erin, kí wọ́n máa jẹ ìjẹ ìlérí. Bẹ́ẹ̀ ni gbogbo ipá àwọn aninilára ajẹgàba lórí ìran Yorùbá la ò ní rí mọ́ látàrí òmìnira tòótọ́ tí Olódùmarè gbà fún ìran Yorùbá nípasẹ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá. Ìgbé ayé ìrọ̀rùn ti dé bá gbogbo ojúlówó IYP ti DRY. Aṣọ wa, èdè wa, ìgbé ayé ìrọ̀rùn wà ní a máa padà sí. Gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olóyè ìyáàfin, ṣe máa ń sọ fún wa wípé àlàkalẹ̀ ètò ìṣàkóso tí Olódùmarè gbélé wọn lọ́wọ́ fún ìran Yorùbá yóò dá wa padà sí bí àwa ìran Yorùbá ṣe jẹ́ gan láìsí àmúlùmálà rárá. Èyí túmọ̀ sí wípé ohun tí Ọlọ́run dá wa láti jẹ́, òun ni a máa jẹ́, òun ni a sì máa ṣe. Ní kété tí ìṣàkóso adelé wa bá ti wọlé sí oríkò iléeṣẹ́ ìṣàkóso wa. Màmá wa Moa sọ nípa ètò ìwòsàn wípé a ó máa ṣe ìgbélárugẹ ìlànà àwọn baba ńlá wa láti ṣe ìtọ́jú ní ilé ìwòsàn. Kò ní sí wípé ẹnikẹ́ni kan ń wá ń fi ọwọ́ rọ́ ètò ìwòsàn àwọn baba ńlá wa sẹ́yìn rárá o, torí pé Olódùmarè fún wa ní agbára, ó fún wa ní ewé àti egbò, ó sì fún wa ní oríṣiríṣi ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílò wọn àti nípa ṣíṣe àwọn ohun tí ó jẹ́ wípé á mú ìwòsàn ìlera tí ó wà ní àgọ́ ara ọmọ Yorùbá ní ìgbà gbogbo. Àwọn àlàkalẹ̀ ètò tí Olódùmarè gbà fún wa yóò jẹ́ fún ìgbé ayé ìrọ̀rùn tí ìṣelógo ọmọ Yorùbá yóò wà fáyé rí ní ọlá Olódùmarè. Oúnjẹ wa ni a máa jẹ, èdè wa ni a máa sọ, àgbékalẹ̀ ètò ilé-ìwé wa ni a ó padà sí, aṣọ wa ni a ó máa wọ̀, ààbò tó péye ni yóò wà lórí àwọn ènìyàn àti dúkìá wa, ìrìnnà ọkọ̀ ojú pópó kò ní mẹ́hẹ. Ẹ̀bùn tí Olódùmarè fi jíǹkí wa ni yóò jẹ́ àfihàn fáyé rí ní DRY. Èdè Yorùbá ni a ó máa sọ ní ilé ẹ̀kọ́, nítorí wípé gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ, ohun tí a bá ti fi èdè Yorùbá kọ́
a lè mọ òótọ́ tí ó wà nínú nǹkan bẹ́ẹ̀. Nítorí náà èdè Yorùbá ni a ó máa sọ nílé ẹ̀kọ́ ni, ní ilé iṣẹ́ àti níbi gbogbo káàkiri ilẹ̀ Yorùbá. Sísọ tí a sọ èdè wa nù tẹ́lẹ̀ ohun tí kò dára ni. Nísìnyí àyípadà ti dé, ìràpadà ti dé. Àwọn oúnjẹ wa tí ó ti di ohun ìgbàgbé àti bí a ṣe ń ṣe àwọn oúnjẹ ọ̀hún pàápàá bí a ṣe ń sè é, a ó padà sí bí a ti ṣe é tẹ́lẹ̀. A ó padà sí ìwà ọmọlúàbí. Kò tilẹ̀ yẹ ká dúró di ìgbà yẹn pàápàá. Nísìnyí ẹ jẹ́ kí a máa hu ìwà ọmọlúàbí. Ṣùgbọ́n nígbà tí a bá ti wọ oríkò iléeṣẹ́ ìṣàkóso wa, ó di dandan wípé ẹnikẹ́ni, a ò tún gbọ́dọ̀ rí ẹnikẹ́ni kó tún hu ìwà tí kìí ṣe ti ọmọlúàbí. Èdè àti àṣà ẹni lágbára ìran Yorùbá. Ìwà ọmọlúàbí òun náà ni Olódùmarè fi jíǹkí wa. Òun náà ni yóò máa jẹyọ nínú ìwà wa, ìṣe wa. Gbogbo ojúlówó IYP kò sí olè o, bẹ́ẹ̀ ni kò sí ọ̀lẹ, kò sí alọ́nilọ́wọ́gbà nínú ìran Yorùbá. Nínú orílẹ̀-èdè wa ètò ààbò yóò wà, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yóò wà fún gbogbo IYP ti DRY. Nítorí pé àwọn nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n jogún fún wa, àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn baba ńlá wa ni a ó máa gbé lárugẹ ní orílẹ̀-èdè wa DRY. Bẹ́ẹ̀ sì ni kò ní sí àwọn agbénipa ní orílẹ̀-èdè wa DRY. Ní kété tí ìṣàkóso adelé wa bá ti wọlé sí àwọn oríkò iléeṣẹ́ ìṣàkóso wa gbogbo káàkiri ìpínlẹ̀ wa méjèèje ní Democratic Republic of the Yorùbá DRY. Ìgbádùn ló dé yẹn fún gbogbo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti DRY. Nítorí náà ìbùkún ni fún orílẹ̀-èdè mi, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. A ò rí jù báyìí lọ lónìí, kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìdí tí a fi ṣe ìgbàpadà. Ohun tí a gbé yẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a máa gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ kú ìkàlẹ̀.